Ó yá ẹ̀yin tèmi lórí Òkìláwá TV kò ní bàjẹ́, yóò yẹ yín ni kò ní yẹ̀ ẹ́ lẹ̀, a tún ti dé bá a ṣe ń dé o. Lórí ìkànnì Òkìláwá TV náà ni. Ọ̀rọ̀ mi dá lórí ọ̀rọ̀ àwọn ọba wa, àgàgà ọba wa nílẹ̀ Odùduwà nílẹ̀ Yorùbá yìí. Àwọn ọba wa méjèèjì tí aáwọ̀ wà láàrin wọn lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Orí ẹ̀ la fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí. Ọba wa Aláàfin Ọ̀yọ́ àti ọba wa Ọọ̀ni Ìrìṣà Ọọ̀ni Ifẹ̀. Orí àwọn méjèèjì la fẹ́ sọ̀rọ̀ wa lé lórí lónìí. Àwọn kan ló sọ̀rọ̀ Tìjé Pọ́ǹpì, àwọn náà sọ̀rọ̀ lórí ọba méjèèjì. Ọ̀rọ̀ wọn dẹ̀ rèé, mo fẹ́ kí gbogbo wa ká jọ gbọ́. Bóyá ọ̀rọ̀ tó nítumọ̀ ni, bóyá ọ̀rọ̀ tó dáa ni, bóyá ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni, ká tún wá mọ́gbọ́n méjì mẹ́ta ká tún mú kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Tìjé Pọ́ǹpì ló sọ̀rọ̀ àti Funny Thinker. Funny Thinker náà sọ tiẹ̀, Tìjé Pọ́ǹpì ń sọ tiẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbé wò lórí ọ̀rọ̀ ọba wa ni Ọọ̀ni Ìrìṣà bàbá kábíyèsí o, àti bàámi Aláàfin Ọ̀yọ́, kábíyèsí o. Àwa ò ní búyàn, a ní bọ́ba, torí wọ́n ní aróbafín òun lọ́ba pa. Ọmọ Yorùbá ni wá, a ní nǹkan tá a lè sọ ju pé ká gbára wa níyànjú lọ. Ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan, kẹ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ, káwa náà dẹ̀ sọ kọ́mẹ́ǹtì tiwa lórí ẹ̀. Ẹ má gbàgbé láti like, kẹ́ share ní Òkìláwá TV, kẹ́ dẹ̀ bá mi kọ́mẹ́ǹtì. Ẹ tún share sẹ́lòmíì kan wò, yóò yẹ wá ni kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ẹ ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ wò ẹran mẹ́ta kan wà tọdẹ kì í pa, ọdẹ kì í pasán, ẹ ní pasán, ọdẹ kì í pòfo, ẹ ní pòfo, ọdẹ kì í pàdánù, ẹ ní pàdánù tọmọtọmọ. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Òkìláwá TV, ire ayọ̀, ire olókun, ire ọlọ́sà àfilẹ̀ yìí ṣe bùgbé. Ó yẹ jẹ́ ká wo fídíò náà, ká wá nǹkan fìdílé, kò ní bàjẹ́. Ó yá ẹ máa bá mi ká lọ. Olóyè Sunday Igboho, mo fún yín ní wákàtí 24 kẹ́ fi tọrọ àforíjì lọ́wọ́ wọn lóde Ọ̀yọ́. Aláàfin ò kéré o. Ẹ̀yin alára àwọn ẹjẹ́ àkọjọ owó fọ́nrán yìí náà. Èmi ni ìyá kan ń kì mí ní bí ń sìn orí mi ń wú, ó ní ládé ládé ládé. Bàbá ò lè yọ mí kúrò nínú, Aláàfin ò lè pìtà. Ó ní tàwọn bàbá mi báwo ó sè o. Èmi náà máa ń kì ní ọmọ ládé 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 Aláàfin ọ̀ládé. Adé bàbá mi náà gbà tó pé f'Aláàfin. Orí adé ọmọ ládé ebu. Ọmọ ọ̀pọ̀ ló ṣe mẹ́sìn àdúgbò. Orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko. Ọmọ aládùúgbò ló ní. Olóyè Sunday Igboho, mo fún yín ní wákàtí 24 kẹ́ fi tọrọ àforíjì lọ́wọ́ wọn lóde Ọ̀yọ́. Aláàfin ò kéré o. Àkọ́kọ́ náà òrèrè awo ayé ń ló dí afáyé, adé afájá tí sáyà ń bòde ọlọ́run. Wọ́n rán fàkàn kìlọ̀ ńjọ́ tí ó fẹ́rù tiẹ̀ lẹ̀ mọ́ sọ́tẹlòmíì tí ó fòmí tiẹ̀ lẹ̀ lọ́rẹ̀ mọ́ pọ́ntẹ́lẹ́yẹ. Adé afájòjì tí ń rè bára tí wọ́n dá ń fa ẹnu, ó pé kí ló dé tí wọn ò dáhùn ń fà lọ́bọ̀ wọn pẹ̀lú ní ọkọ̀ sọ́kò tó sọ̀ra. Fọ́nrán kan ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàná níbi àti rí Olóyè Sunday Igboho ọmọọba Aládìkún tí ó ń sọ̀rọ̀ lótùúfẹ̀ èèyàn níwájú Ọọ̀ni pé Aláàfin ọ̀ládé, adé Aládìkún la gbà f'Aláàfin. Òótọ́ ni o, ṣùgbọ́n bàbá wa rí bẹ́ẹ̀ bójú akátá bá léwó kì í sẹ́nu ẹdìẹ lọ́yà ti bọ̀ o. Bébí ẹ ti ẹ̀ pé lé sílé ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ lójú ìfi rọ̀ pọ̀pọ̀ ọmọ ẹdìẹ ẹ̀tẹ́ àwòsílẹ̀ ní ọ̀gbẹ̀rì lóde Ọ̀yọ́ tẹ́ ẹ jọ wọnú ara yín tó báhùn nígbà ẹ wàá gbé ọ̀rọ̀ ọtí yẹn lóde Ọ̀yọ́ ẹ wàá gbé kẹ̀kẹ̀kẹ̀ ó dòtú fẹ̀ ẹ mọ́ gbé bọ̀ lókè Ìbàdàn níbi a ti jọ súnmọ́ra wa. Kò yóò rí bẹ́ẹ̀ bí òun wọn fẹ́ farajọ làkàdí òun gbọ́n mi sí omi ò tó bá tiẹ̀ ń bẹ láàrin àwọn méjèèjì lẹ́bí ọba aláyé ńlẹ̀ Oòduà. Kò wá tọ́ sí àgbọn ọ̀dọ́ tí ń kápẹ́yìn lẹ́tùn wa padà máa ń rúná sí. Ládéládé ládé Aláàfin ọ̀ládé adé Aládìkún la gbà f'Aláàfin. Òótọ́ ni bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n síbẹ̀ ṣé ẹ mọ̀ pé mo wí bẹ́ẹ̀ ń jọ ń àná tí wọ́n pé mórí wá ń fọrùn lẹ̀ tí mo pé Ọọ̀ni Ilé Ifẹ̀ lólórí ọba gbogbo ńlẹ̀ Yorùbá. Kò rújú ṣùgbọ́n síbẹ̀ torí pé mo gbà bẹ́ẹ̀ ìyún wọn wá kiri Aláàfin o. Aláàfin ò kéré o. Fúndìí èyí ẹ ní wákàtí 24 tọrọ àforíjì lọ́wọ́ wọn lóde Ọ̀yọ́ kélérò tó súnkì. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ káàárọ̀. Ọlọ́run ní balẹ̀ wa jẹ́. Ṣé rí
Ọlọ́run fún àwọn kan ní agbára àwa kan ò lágbára ṣùgbọ́n lọ́lọ́run èyí tí Ọlọ́run wá fún ní agbára ẹ wá ń ti àwa ríboríbo ẹ ń tì wá bí ò ṣe tọ́ a dẹ̀ ń sọ pé Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló láṣà Yorùbá ló ní kinní kan ṣáà ń tọ́ra wa kọ́ à ń tọ́ra wa ni Yorùbá ló láṣà Yorùbá lè ní gbá Yorùbá lè là à ń tọ́ra wa ni àṣà wo la ní torí nínú àṣà wa àṣà ni kò ṣẹ̀sìn ní pé kí ọmọ kékeré kó máa tẹríba fágbàlagbà ọmọ kékeré kó respect àgbàlagbà wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé lóòótọ́ àgbà máa ń fi àgbà rẹ́ ọmọdé jẹ ni ṣùgbọ́n àwa ní ọpọlọ lórí mọ́ nílẹ̀ Yorùbá ó ti wá pọ̀ jù ó ti pọ̀ jù tó fi wá jẹ́ pé ó báyìí ṣe ń lọ lẹ́nu ẹ jẹ́ ká gbà pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bóyá wọ́n ṣe mistake ìjà wá láàrin Aláàfin Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni of Ifẹ̀ àwa mọ̀ bá ṣe lè parí ẹ̀ ṣé alágbàlagbà lù mọ́ ni ká gbà pé àwọn kábíyèsí wọ́n fi pò ju àwọn kan lọ àwọn ti di bàbá wa àwọn kan jù wọ́n lọ lọ́jọ́ orí náà tí wọ́n gbọ́n kí ló dé tá àwa rí ẹni tó gbọ́n tó lè wò tálá lè pè tálá lè ké sí tó lè parí ìjà tí ò ní dariwo kó tó yẹn wá gbégbèsè bóyá bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ló máa lọ bá lè ní bóyá tó tún mọ̀ ọ̀yọ̀ kan tó mọ bọ́ ṣe lè rí President Bọ́lá Ahmed Tinubu kó wá sáré kọ́ kàwálà ẹ̀ kó má dariwo tó yìí ààrí ìgbésẹ̀ ẹ̀ gbé mo dẹ̀ fẹ́ kẹ́ máa mọ̀ pé Ọ̀yọ́ Aláàfin pẹ̀lú Ifẹ̀ wọ́n ń ṣọ̀tá o àwọn ibi tá a mú ní ìpìlẹ̀ Yorùbá gangan nìyẹn ibẹ̀ nìjà tí wọ́n ń wáyé ló wá di pé àwọn tọ̀yọ́ ń tàùn sí Ifẹ̀ àwọn tí fẹ́ ń tàùn sọ́yọ́ gbogbo yẹn ọdún mi àwa ará ọmọ kéékèèké kan wọ́n tún jó obìnrin ni wọ́n o bóyá àwọn ọlọ́kọ ni tó lè bá a sọ̀rọ̀ bóyá àwọn olóbìnrin ni tó lè bá a sọ̀rọ̀ wọ́n á láwọn oníṣẹ̀ṣe wọ́n á wá jáde wọ́n wá ń bú kábíyèsí Aláàfin àwọn kan wá ń jáde wọ́n wá ń bú Ọọ̀ni wọ́n ń bú àwọn bàbá wọn àwọn tá a gbójúlé ilẹ̀ Yorùbá wọ́n wá bú wọn àwárọ̀ ọ̀rọ̀ yẹn yọjú ó wá ń lọ bẹ́ẹ̀ ó wá di pé tá a bá ti tan fóònù wa ó lè jẹ́ táàmù tá a tán àwọn tó ń bú Ọọ̀ni of Ifẹ̀ ni ó lè jẹ́ táàmù tá a tán àwọn tó ń bú Aláàfin Ọ̀yọ́ ni wọ́n wá jọ ọmọ kíkìkì ọmọ píníjì tí wọ́n wá ní ọpọlọ mọ́ kò wá sírò rí mọ́ pé bàbá mi mà làwọn eléyìí kò máa yẹ kí n dá sọ̀rọ̀ wọn wọ́n wá ń bú wọn bẹ́ẹ̀ àwárí ọ̀kan yọjú ẹ̀ níbi tí Ọlọ́run fún mi lọ́pọlọ dé tí mo ní làákàyè èmi máa jáde máa bú kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọlẹ́dàá mi ò ní jẹ́ màá wá jáde màá máa bú Ọọ̀ni of Ifẹ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ màá wá pera mi lọ́mọ Yorùbá àtàtà mi ò ní bú wọn wọn ṣe Ọlọ́run ẹni kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ sẹ́dà ìjà wáyé láàrin wọn ni bó ṣe máa parí rẹ̀ ká máa wá kò kí ń ṣe pé ó wá yẹ kí wá máa dá sí kí ni mo wá látọ̀yọ́ kí n máa bú wọn ní Ifẹ̀ ṣé Ifẹ̀ ò kì í ṣèlú mi wọ́n ṣe Yorùbá ṣé fọ́rínà ni wọ́n ni ṣé Cameroon ni wọ́n ni ṣé Togo ni wọ́n ni àbọ̀ wá láti Somalia ṣèbí Nàìjíríà gbogbo àyíbí Yorùbá lápè wá
nígbà tá à ń gbà tó ń sáré wọn fẹ́ gba Yorùbá nation, àwọn ló fẹ́ gba Yorùbá nation, àwọn òwò ni àwọn ló fẹ́ gba Yorùbá nation. Kò ṣe àwọn tó fẹ́ gba Yorùbá nation náà ló ṣẹlẹ̀ yìí. Ẹ̀ ń tàn wá ní ara yín dẹ̀ lẹ́ ń tàn, ẹ̀ ń tàn wá ara yín lẹ́ ń tàn. So tó bá jẹ́ Yorùbá nation ti bọ́ sí, àwọn kan máa ṣe bí páwọn ni àwọn tó tọ́, àwọn kan máa jẹ̀yà. Ṣebí nǹkan ló délẹ̀ láàrin tó yìí. Ṣé ẹ̀ mọ̀ sí pé ó yẹ kí everybody wá ṣe ọ̀rọ̀ sọ? Tá bá fẹ́ kí ìyá ẹ parí, a gbọ́dọ̀ máa ṣe ọ̀rọ̀ ẹnu wa sọ. Torí pé tí mo bá ní mo ní opportunity láti dí ọ̀dọ̀ Onífẹ̀, tí mo bá sọ ọ̀rọ̀ kọ̀rọ̀, wọ́n á mọ̀ ní Ọ̀yọ́, wọ́n á ní mi sínú. Tí mo bá ní opportunity lọ́dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́, tí mo sọ̀rọ̀ ńbẹ̀ tó ta ọ̀rọ̀ tó ta ko Ọọ̀ni of Ifẹ̀, wọ́n á tún ní mi sínú. Ṣé àárò ní débẹ̀ ni? Ẹ wá jẹ́ ká jọ sọ ìgbà òdìyà wa fẹ́ parí, ìgbà òdìyà wa fẹ́ parí. Ọ̀rọ̀ ẹ ti wá lọ sórí pé ẹ ronú débi pé bẹ́ẹ̀ ṣe ń gbé tẹ́ ń kọ̀ dẹ́mu Aláàfin Ọ̀yọ́, bẹ́ẹ̀ ṣe ń gbé tẹ́ ń kọ̀ dẹ́mu Ọọ̀ni of Ifẹ̀, wọn ò ní jẹ́ kí ìlú ìrojú. Tí Ọọ̀ni Ifẹ̀ bá ní nǹkan tó dáa tó fẹ́ ṣe fún wa, Aláàfin Ọ̀yọ́ ò ní jẹ́ ó ṣeé ṣe. Táláàfin Ọ̀yọ́ bá ní nǹkan tó dáa tápá ẹ̀ka tó fẹ́ ṣe fún wa, Ọọ̀ni of Ifẹ̀ ò ní jẹ́ ó ṣeé ṣe. Torí pé àwa là ń gbin ọ̀tá sí wọn láàrin, àwa là ń gbin ọ̀tá sí wọn láàrin, àwa tá a súnmọ́ wọn. Ìjà wáyé láàrin wọn ni àárí parí. Everybody wá ń ṣe yàmàyàmà, ẹ̀ ń bú àwọn tẹ́ sọ pé bàbá ni wọ́n jẹ́ fún wa. Àwọn obìnrin yẹn ló wá ń dùn mí jù, àwọn obìnrin yẹn, àwọn obìnrin pépèpé yẹn. So àwọn ọkọ ìyàwó tèmi á wá jáde, ìyàwó mi á máa bú Àgbàlá, á máa bú Ọọ̀ni of Ifẹ̀, ìyàwó mi á wá jáde á máa bú Kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Ìyàwó mi ò ní ṣe, wọ́n bí wọn nílé ire, ilé ire rẹ̀ náà ti jáde. Obìnrin alálùbáríkà kò ní jáde lórí social media kò máa bú Aláàfin, kò máa bú Ọọ̀ni. Because tó bá jẹ́ pé ìwọ ló rìn gbèrègbèrè tí Aláàfin tó jẹ́wọ́ ní aya wọn, ṣé ò ní máa fẹ́nu ọlá? Tí ọmọ ọlá wá dẹ igbá àpòlẹ̀ wájú ẹ̀yìn rádaràda, ẹ̀ wá ń bú Ọọ̀ni. Ìwà wọn ò lè jọra wọn láéláyé, ìwà wọn kò ní jọra wọn láéláyé. Tí Ọọ̀ni bá jẹ́ ẹnìkan tó kàm, Aláàfin Ọ̀yọ́ lè má jẹ́ ẹni tó kàm, wọn náà ló dá wọn bẹ́ẹ̀. Àwa la mọ̀ bá ṣe máa manage wọn, ṣùgbọ́n yóò lè manage. Aburú ló wà nínú gbogbo àwa Yorùbá yìí. Ẹ rọra fi wá lẹ́sẹ̀ kó àwọn ọba wa Ẹ̀kọ́ Ọjà, tẹ́ bá dẹ̀ ní wọ́n sí first class àgbà, ṣùgbọ́n wọ́n tòlú dáadáa, wọ́n tòlú dáadáa. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ojú tì í, ẹ̀yin oníṣẹ̀ṣe Ọ̀yọ́ State ojú tì í, ojú tì í. A jẹ́ pé irọ́ ni gbogbo yín ṣe, irọ́. Ẹ wá kọ́ṣẹ́ ní Kòròdú, ní gbogbo ilẹ̀ Yorùbá Kòròdú ló mọ̀ṣẹ̀ ṣe jejù. Ẹnu mi gbà, I'm from Ọ̀yọ́ State, Ọ̀yọ́ State mo ti wá, I am from Ọ̀yọ́ State, but mo gbé ní Kòròdú, mo rí dáadáa tí wọ́n ṣe ń bẹ̀. Torí pé tí eégún bá ń bọ̀ tó bá dẹnu ọ̀nà mọ́jálásí Kòròdú, ó kù ẹsẹ̀ márùn-ún wọn á ti pàlù, wọn á lè rọra kọjá lọ. Táwọn aláwo bá ń bọ̀ tọ́ṣọ ọdún tó bá dé wájú mọ́jálásí, wọn á lè rọra ṣe jẹ́jẹ́ kọjá bẹ̀. Kò sí èrò mọ́jálásí o, wọ́n ti mọ́jálásí pa, everybody ti lọlé o. Wọ́n dẹ̀ bẹ̀rù torí wọ́n bá láyé rè. Tí àwọn àfáà náà bá ń bọ̀ tó bá ṣe kọ̀ọ̀kan táìmọ̀ ìlú nàbíù tó bá déwájú kíní àwọn oníjẹ, wọ́n á dẹ̀ stop. Ìṣẹ̀ṣe Kòròdú wọ́n á bọ́ sórí igbá, wọn araṣọ 250,000 wọ́n á wọ̀, wọ́n á pe góòlù tó da sọ́rùn, wọ́n á mú màálù, wọ́n á gbé sílẹ̀, wọ́n á pa àwọn aláfáà, wọ́n á pa everybody, wọ́n fine. Ọba wọn a week ní Kábíyèsí ni wọ́n fi ṣe anniversary 10 years anniversary. Ẹ wá wo bó ṣe yẹ wọ́n. Kábíyèsí bàbá mi àbí Òṣòtúbi, Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa.
ẹ̀yin kọ́ lẹ́ ń tu ọlọ́run ló bá yín tu ọlọ́run ní padà lẹ́yìn lóòótọ́ àgbàlagbà lẹ́ fi joyè pẹ̀lú ẹ̀ náà ẹ̀ ń lù pẹ́pẹ́ ẹ̀ ní kú báyìí torí ọba gidi ni ọba alápọ̀nlé ni ẹ̀ dẹ̀ máa rí àpọ́nlé ẹ̀ lọ́jọ́ alẹ́ yín ni gbogbo ẹ̀ tó bá dúró sí kọ́nà tó ń bínú yín ọlọ́run á mú ọ lọ fún yín ni wọ́n á ṣẹlẹ́yà ni kábíyèsí mo júbà forí adé ẹ wá wá àwọn tá a gbójúlé Gani Adams àtolóyè Sunday Igboho àwọn tó ń pè lálágbára nìyẹn wọ́n bára wọn jà lórí kíni ṣé yẹn o ẹ rí pé sáàpù ni kò sí nǹkan tó bára wọn jà fún ju pé èmi ju ẹ wọ ojú mi náà bára wọn jà fún ìkọ́ tó jà fún nìyẹn Yorùbá ò ronú débẹ̀ ó tún ti ṣẹlẹ̀ láàrin Aláàfin sìn àti Ọọ̀ni of Ifẹ̀ ìjà kíná jà èmi ju ẹ náà ni ẹ̀yin rẹ̀ á fẹ́ gba Yorùbá nìṣẹ́ fún wa ẹ máa tún kó wa lọ sóko ẹrú Ọlọ́run ní fún iye tẹ́ẹ̀fì mọ̀ṣọ̀kan ṣe bọ́mọ Yorùbá ní President Bola Ahmed Tinubu ààrẹ tó lè kọ́ńtà àti bàbá kọ́pa náà kínní àpẹ́sẹ̀ bàbá sọ̀rọ̀ tì ẹ wá sàláàfin dọ̀yọ̀ wèrè obìnrin kéèké péléjé kan báyìí yẹn wá jáde ó ní inú ọ́fíìsì gọ́vnà náà ti dín fáfọ́ba ẹ wá sọba dọba yẹyẹ oògùn kan ló gbé wọn débẹ̀ gbogbo ọba tó wà lé ayé yìí gbogbo ẹ tó bá jọba oògùn kan ló gbé débẹ̀ owó kan ló gbé débẹ̀ ẹ jẹ́ ìṣàlàyé pọ̀ fún yín bọ̀tẹ́ ẹ̀ bá gbà mí gbọ́ ìrònú mi máa sọ fún yín èmi ò ṣe ọmọ Ọ̀yọ́ town ṣé mo ní oògùn tí mo lè ṣe kí n lọ́jọ́ Aláàfin tó gbé mo jẹ́ ọmọ Yorùbá ṣé mo ní oògùn tí mo lè sà ṣé mo lówó tí mo lè ná kí n wá lọ́jọ́ ọba dẹ́bílẹ̀ tó bá jọba ń bì kan ìdílé wọn jọba ni ẹ tó bá ti fi lè jọba ìdílé ẹ jọba ni a dẹ̀ ti kọ́ látọ̀run bó máa jọba torí pé ojú àjẹ́ la bí wọn ojú àjẹ́ náà fi ń mọyàn náà fi ń ra ojú àjẹ́ náà fi dàgbà tó fi débi tó dé ẹ̀kọ́ tó wá di ọba àjẹ́ òde rí wọn pàjẹ́ àánú Ọlọ́run ni ẹni tí ò bá ní jọba á kú lọ́mọdé tàbí kò ti ṣe rádaràda gbogbo àwọn aládé tó wà ń bẹ̀ yàtọ̀ fẹ́ẹ̀ tó bá fagídí lọ ṣe wọ́n tọ́ sí ni kí ló wá ń ṣe wá táwa Yorùbá wà létò mọ́ kí ló ṣe wá tà létò mọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa bá àfa jà àwọn àfa àwọn máa bó oníṣẹ̀ṣe jà àbí ẹ wàá dúró lórí pé kẹ́ máa bú bàbá ara yín mọ́ wọ́n ń bá nọ́bì wọ́n ń bú àlá àwọn kéékèèké yẹn náà wàá tún jáde wàá lẹ́yìn ọmọ àlá ẹ wá wù kínní kan ọmọ èṣù lẹ́yìn èṣù náà kọ́ náà kọ́ ló da òun lẹ́yìn ẹ fi wálẹ̀ sórí ọwọ́ wa wọ́n á kú ṣe tiẹ̀ tẹ́mi bá ní mùsùlùmí ni ẹ̀yin náà ṣe títí yín ṣe bóun náà lélẹ̀ òun náà kọ́ láàrin ẹ̀yin la máa tẹ̀lé ẹ fẹ́ gba Yorùbá nation àràgbàlagbà inú ẹ̀yọ oníṣẹ̀ṣe tẹ́ bá láwọn àfa ọ̀dà láti bá ọ sọ̀rọ̀ wọ́n pa wọ́n tì ẹ̀ wá lè yanjú ẹ̀ ó wá di pé ẹ wá sọ tẹ́ bá fi lè sọ di ogun tó dogun pé ọmọ Ọ̀yọ́ àtọmọ Ifẹ̀ ẹ wá para ẹ̀ yìnbọn fúnra yín tí President Bola Ahmed dẹ̀ ṣe ń wò yín tí wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ àti yá ayé àtàwọn bàbá yín kọ́ ti gbogbo yín mọ́lé ojú ti Yorùbá ojú tì yín òṣìlẹ̀ ṣe ẹ̀dẹ̀ sọ gbogbo adi fọ́rínà ẹ̀ wá wọn ọmọ kéékèèké tí wọ́n tọrọ rájà ayé wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ wá wò wọ́n tí wọ́n ráyè rádaràda àwọn ọba wa ráyè rádaràda àwọn ọba wa lo mọ́tò tó da wọ́n lo góòlù tó da wọ́n jayé wọ́n gbádùn tiwọn níbo náà ráyè ìwọ́jú mi mo jù ẹ́ tó yẹ pé ìwọ tó jù ó máa kú èmi tí mo jù ẹ́ máa kú ẹ̀ kí la wá ń gbé tí owó bá ń bọ̀ látàbújá owó Aláàfin lọ sọ́dọ̀ Aláàfin ni owó tí Ọọ̀ni lọ sọ́dọ̀ ẹ̀ ni àbọ̀ máa kó fáláàfin pé ó yá pín owó fábúrò ẹ̀ ni ṣé máa pín owó fún Ọọ̀ni of Ifẹ̀ ó yá pín owó fábúrò ẹ̀ ni kí ni wàhálà táwa kóra wá sí táwa rí ojú nígbà tí jáde táwa tó wá dákun
àwọn aráàlú ẹ máa ṣe gbogbo yín ẹ bọ́lọ̀ lẹ́sẹ̀ gbèjì. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìgbà bódìṣẹ́ lóhùn arére Òròkìlàwà TV lógbòde ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi Àpèkẹ́ Ajóbàtà mòdé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV tó gbòde Òròkìlàwà TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹtú yáyá ẹtú kiri wá kẹyà lọ sí Òròkìlàwà TV kẹwàá gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́ gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá Àpèkẹ́ ògbóni sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ ògbólọ́ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.